aláṣẹ àti olùdarí iléeṣẹ́ ìṣẹ̀lẹ̀ Alexandria. Ẹ káàbọ̀ sá. Ogun ọ̀fẹ́ o. Èyí tí wọ́n ń ṣe níbí lónìí ojú ò lè fi wò ó kí sì ni ìmọ̀ràn fún àwọn ọba aláyé nípa ìlọsíwájú ilẹ̀ Yorùbá. Ojú tó dáa ni mo fi wò torí tó bá yẹ pé àti rí ẹni tó gbé irú eléyìí kalẹ̀ ó ṣeé ṣe kí ìtẹ̀síwájú tó ti bá ilẹ̀ Yorùbá jù báyìí lọ. Mọ́ adúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọ̀ọ́nìrìṣà Kábíyèsí o. ọba aládé. So ọmọ náà lásìkò tí wọ́n ti jẹ olórí ọba ilẹ̀ Yorùbá ó dàbí ìmọ̀ wọn náà wà nínú nǹkan táwa ṣe ń bí iná ló jẹ́ káwa náà wà bí. So nǹkan tó dáa ni àṣà wà ń bẹ èdè wà ń bẹ àti àwọn nǹkan ìṣẹ̀bálẹ̀ àwọn baba ńlá wa. So gbogbo àwọn nǹkan yẹn náà làwa sọ. Káàbọ̀ sá. A máa rí bá ilẹ̀ Yorùbá ò ní dàrú. Bàbá gẹ́gẹ́ bí ẹ̀yin ni olórí gbogbo ọmọ ológun ilẹ̀ Yorùbá pátápátá Ogun ọ̀fẹ́ o. general ní ìmọ̀ràn ó lè fẹ́ gbọ́gbọ́ ọmọ Oòduà pàápàá lórí ètò ààbò ilẹ̀ Yorùbá. Ìmọ̀ràn tí mo fẹ́ gba ọmọ Oòduà ni pé kí gbogbo wọn fìmọ̀ ṣọ̀kan torí kẹlẹ́mọ́ bá ń lẹ́mọ́ kálàfẹ́ bá ń láfẹ́ àwọn méjèèjì kò ní rí nǹkan kan pa. So kàn fi orí ìkòkò sọdún kó má sì pé èmi ò gbà ìwọ ò gbà kí tilẹ̀ má dẹ̀ pọ̀jù tẹnu lọ. Tàbá ní nǹkan báyìí lábẹ́ ṣe tàbá rọ̀ wọ́n ní dúdú ọlọ́rẹ̀ tán fi owó ràn wọ́n lọ́wọ́ wọ́n má yẹ kó yẹ pé bámúbámú ni mo yó ọgbọ́n jìbìtì òun ni mi ò jẹyán máa jẹ iṣu ni máa jẹ mi ò jẹyán ibẹ̀ lọ́gbọ́n olè ti ń wáyé. So bí ìmọ̀ bá ti ṣọ̀kan tí àwọn onídùúdù ọlọ́rẹ̀ náà dẹ̀ ti fi owó ràn lọ́wọ́ lẹ̀ ohun tán bá náà máa ṣe náà nìkan fi ṣe. So kò ní jẹ́ kẹ́lẹ́mọ́ máa lẹ́mọ́ kálàfẹ́ máa láfẹ́ ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́ kò ní jẹ́ kó àwọn àtòkò wa balẹ̀ jẹ́ tán wọ́n máa wá dààmú wa ní orí ilẹ̀ baba ńlá wa. Pẹ̀lú bí ètò ọrọ̀ ajé ṣe ń lọ ní orílẹ̀-èdè wa ní àsìkò yìí ǹjẹ́ ẹ ní ìmọ̀ràn tí ẹ fi tẹ́ bá sì rí bàbá wa ààrẹ Tinubu lẹ́nìí gẹ́gẹ́ bí Agbaakin Basorun ilẹ̀ Yorùbá ǹjẹ́ ẹ ní ìmọ̀ràn tí ẹ fẹ́ fún wọn. Ìmọ̀ràn mi ni wípé tá a bá rí bàbá wa Tinubu tá a bá dẹ̀ rí wọn tí wọ́n bá ní àǹfààní àti gbọ́ ìtafẹ́ sọ ohun àkọ́kọ́ tí ọ̀wọ́n náà gbìyànjú torí a ò lè sọ pé ìjọba kan ò dá nítorí pé a ò rí wọn tán o. Ká bá sọ pé olórí ò dá ẹlòmíì kò lè dá kọ́ńtrólù yàrá ẹ̀ a máa sọ pé kára sọ pé local government irú yẹn náà máa sọ pé Nàìjíríà kò dá ọ̀hún ti jọba dáadáa. Nǹkan tẹ́mi ní lámọ̀ràn ni pé ká má gbé télọ̀ síbi tí ó yẹ kẹ́ ẹnjìníà wà ibi tó yẹ kí a fi ètò ìṣúná sí kó má jẹ́ ẹni tó kọ́ṣẹ́ lọ́sibítù la gbé síbẹ̀ torí kò ní yé kí wọ́n dẹ̀ ṣe àbójútó gbogbo àwọn gọ́fúnà wa ló ń gba location ní oṣooṣù tó ń gbowó lóṣooṣù ká mọ ibi tí owó yẹn tó ń wọlé sí kọ́wọn náà ṣe ní pé ìjọba gbangba làṣà ń ta kí gbogbo aráàlú kan mọ̀ kò ń ṣe Nàìjíríà nìkan ni ètò ọrọ̀ ajé ò ti fara rọ káàkiri àgbáyé ni ṣùgbọ́n tiwa ní Nàìjíríà ló dàbí pé ó fẹ́ tara jù la ṣe ń lọ gbé. So gbogbo ohun tá a ní nísìn àti gbé lórí dọ́là là ń lọ ṣé dọ́là là ń ná nílẹ̀ wa ń bí yìí a ò lè lọ sóko mọ́ ká rọ̀ wọn tó ń ṣàgbẹ̀ mọ́ ọ̀gẹ̀dẹ̀ tá ń jẹ nísìnyẹn ò lè rọ́gẹ̀dẹ̀ parántà wa tiwantiwa mọ́ imported ló dẹ̀ wà. So gbogbo wọn nǹkan bẹ́ẹ̀ yẹn tó fi lórí Kampala sá. tó Kampala tá ń ṣe nísìn ọ̀ṣà nísìn ló ń kọ́ pọ̀lọpọ̀ wa gbogbo wọn nǹkan míì láyé àtijọ́ ńgbà tán Awólọ́wọ̀ ṣe bí owó kòkó náà tàbí kọ́ cocoa house ọmọ ohun tó bá western religion mu nílẹ̀ Yorùbá ń bí ọmọ ohun tó yẹ kí nọ́ọ̀tì ṣe ọmọ ohun tó yẹ kọ́ wọn Yíbò ṣe oníkálukú dẹ́rẹ̀ yín ṣe. So Ọlọ́run á fún wọn ṣe lágbára Ọlọ́run. Àṣẹ wa máa rí bá ọ.